mínísítà ọ̀rọ̀ ààbò lórílẹ̀‐èdè yìí tí ó jẹ́ olórí gbogbo ọmọ ogun nàìjíríà lánàá, ọ̀gágun Christopher Musa ó mà ti sọ̀rọ̀, ó ti tú àṣírí wípé àwọn tí wọ́n fẹ́ fipá gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún tó kọjá, ó láwọn ẹ̀sìn wẹ́wẹ́ tí wọ́n àti ìdánwò tún yàtọ̀ mọ̀ sí ọwọ́ òsì tí wọ́n àti ní ìrírí ayé nínú iṣẹ́ ológun àwọn ni ó kópa ń bẹ̀, tó sì tú àṣírí wípé òun fúnra òun wà lára àwọn tó tú àṣírí náà fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu, òun sì wà lára àwọn tó ṣíwájú ìwádìí lórí gbogbo àwọn tó fẹ́ fipá gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu nígbà náà. Ẹ rántí pé lóṣù kẹsàn-án ọdún tó kọjá ní àṣírí àwọn sójà kan ló mà tú wípé wọ́n fẹ́ fipá gbàjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, tó sì jẹ́ pé inú oṣù kẹwàá ọdún tó kọjá, ìyẹn October 2025 ni wọ́n fẹ́ fi ìjẹgbàjọba náà sí nígbà tí wọ́n fẹ́ kọlu ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní àyájọ́ ọdún òmìnira Nàìjíríà tó máa ń wáyé ní gbogbo ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹwàá ọdọọdún, ìyẹn the 1st of October annually tí Nàìjíríà tán gbòmìnira lọ́dún 1960. ọjọ́ náà sì ni àwọn tó fẹ́ dìtẹ̀ gbàjọba náà sí wọ́n fi iṣẹ́ wọn sí láti gbàjọba kúrò lọ́wọ́ Tinubu. Kódà ìta gbangba ni wọ́n ti fẹ́ yìnbọn pa ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Èyí nìkan kọ́ àwọn tí wọ́n ní wọ́n tó kọrúkọ wọn sílẹ̀ pé kán yìnbọn pa lọ́jọ́ náà, òní igbákejì ààrẹ sẹ́nitọ̀ Kashim Shettima, ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá sẹ́nitọ̀ Godswill Akpabio, abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá Honorable Tajudeen Abbas, adájọ́ àgbà orílẹ̀-èdè Nàìjíríà onídàájọ́ Kudirat kékeré ẹkùn àtàwọn míì bẹ́ẹ̀. Ṣùgbọ́n tó jẹ́ pé àṣírí gbogbo wọn padà tú, tó sì jẹ́ pé àwọn sójà tí wọ́n súnmọ́ ọgbọ̀n ni wọ́n ti wà níbi tí wọ́n ti ń jẹ́jọ́ báyìí tó ṣeé ṣe kán pa wọ́n dànù. Bẹ́ẹ̀ làwọn tí kì í ṣe sójà tí àwọn náà tán tó bíi 6 7, kódà tí àáfàá kan tó wà nínú wọn, àwọn náà ti wà ní àtìmọ́lé tí wọ́n ń jẹ́jọ́ lórí ọ̀rọ̀ ọ̀hún. Ṣá o, lọ́jọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá, ó ní ọ̀gágun Christopher Musa inú ṣe ìfọ̀rọ̀wérọ̀ lórí àwọn tó fẹ́ dìtẹ̀ gbàjọba náà lórí tẹlifíṣàn Arise TV. Níbẹ̀ ló sì ti tú àṣírí wípé gbogbo àwọn tí ọwọ́ tẹ̀ nígbà tí wọ́n ti àwọn mú wọn, ó ní gbogbo àwọn ọmọ sójà kéékèèké tí ò tí ì mọ́wọ́ tó yàtọ̀ sósì ò ní wọn. Kódà ó ní ìtẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ní irú wọn, ó láràlú lásán ó máa tètè rí àṣírí wọn, ó sì máa tètè rí wọn mú ká tó wá sóríire ìjọba àpapọ̀. Ó ní ṣùgbọ́n òun mọ̀ pé wọn ò tí ì mọ ayé, wọn sì tí ì mọ nǹkan tó ń pè ní ìdìtẹ̀ gbàjọba ló jẹ́ káwọn hùwà bẹ́ẹ̀, tó sì lóun ò mọ ìdí táwọn sójà tí wọ́n fi láwọn yóò gbàjọba lọ́wọ́ Tinubu nítorí pé gbogbo nǹkan lọ déédéé lábẹ́ Tinubu, àti pé àwọn tọ́jú àwọn sójà táwọn sì tún ti ń gbé ìgbésẹ̀ láti jẹ́ kí owó àjẹmọ́nú ìyẹn allowance kí ó tún lọ sókè. Bákan náà ni Christopher Musa wá tú àṣírí wípé nígbà tó ń wà ní olórí gbogbo ọmọ ogun Nàìjíríà Chief of Defence Staff ní àṣírí àwọn tó fẹ́ dìtẹ̀ gbàjọba náà tú. Kódà ó lóun wà lára àwọn tó tú àṣírí fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu.